Nípìnlẹ̀ Ogun wọ́n rọ ọba Alaye kan lóyè, èyí lohun tó ṣe. Ṣé ẹ rántí ọba Alaye kan olú ti ìlú Owódé Ẹ̀gbá níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ọba Kọ́láwọlé Ṣówẹ̀mímọ́ tó ń sọ owó náírà di ìlẹ̀kẹ̀ ọrùn tó gbé kinní ọ̀hún kọ́ ìlú mọ̀ọ́ká olórin fújì nì Wàsíù Àyìndé Ọmọgbọ́láhàn táwọn èèyàn mọ̀ sí Kwam1 lọ́rùn lọ́jọ́sí. Wọ́n ti rọ ọba ọ̀hún lóyè fún oṣù méjì gẹ́gẹ́ bí apá kan sẹ̀ríà fún ìwà kíkan náírà lábùkù tí wọ́n fi kàn án. Ọba Ṣówẹ̀mímọ́ ló fẹnu ara ẹ̀ sọ ìgbésẹ̀ ìbáwí náà fún ìwé ìròyìn Punch. Ó ní níbi ìpàdé àwọn lọ́balọ́ba kan tí wọ́n ṣe lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 16 oṣù kejì yìí ni wọ́n ti kéde ìyọnípò lóṣù méjì náà. Ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba nílẹ̀ Ẹ̀gbá ìyẹn Ẹ̀gbá Traditional Council ni wọ́n dá sẹ̀ríà fún orí adé ọ̀hún. Ọba Ṣówẹ̀mímọ́ sọ lórí aago pé wọ́n ní ìyọnípò mi jẹ́ nítorí mo ná owó náírà fún olórin kan. Nígbà tí wọ́n sì bi mí léèrè bóyá mo lọ́rọ̀ tí mo fẹ́ sọ lórí ìgbésẹ̀ wọn, níṣe ni mo dìde mo sì tọrọ àforíjì fún ohun yòówù tí wọ́n ní mo ṣe lọ́nà àìtọ́. Èyí ló mú kí wọ́n dín ìyọnípò náà kù sí oṣù méjì láì ní gba owó oṣù torí oṣù mẹ́ta ni wọ́n kọ́kọ́ kéde rẹ̀ tẹ́lẹ̀. Mo fara mọ́ ìgbésẹ̀ tí wọ́n gbé torí ọmọ tá a bá fẹ́ràn ńlá ń bá wí. Ohun tí wọ́n ṣe tẹ́ mi lọ́rùn. Ẹ ó rántí pé nínú oṣù kìíní ọdún yìí ni ìṣẹ̀lẹ̀ tó kó wàhálà bá orí adé yìí wáyé lásìkò tó ń ṣayẹyẹ ọjọ́òbí fún olórí rẹ̀ kan. Ọba Ṣówẹ̀mímọ́ tó ti ń fẹsẹ̀ rájó sí orin tí Kwam1 ń kọ ló ṣe bẹbẹ lọ́jọ́ náà pẹ̀lú bó ṣe kùgìrì wọlé tó sì gbé ìlẹ̀kẹ̀ kan tí wọ́n sin owó náírà 1000 naira sára rẹ̀ láti fi yẹ́ Wàsíù Àyìndé sí. Ohun tó ṣe yìí làwọn aláṣẹ ìjọba koro ojú sí. Wọ́n ló tẹ òfin báńkì àpapọ̀ ilẹ̀ wa lójú lábala tó tako níná owó ilẹ̀ wa lọ́nà àbùkù. Bó tilẹ̀ jẹ́ pé ọba náà tọrọ àforíjì nígbà tí iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ètò ìlanilọ́yẹ̀ aráàlú kọ̀wé sí i tí wọ́n sì láwọn bọ̀wọ̀ fún orí adé ọ̀hún ni kò jẹ́ káwọn fipá gbé òfin ọba gbé e. Síbẹ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn yan ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó kan láti wádìí ìṣẹ̀lẹ̀ náà. Àbájáde ìwádìí ọ̀hún ló ṣokùnfà bí ọba Sàká Mátẹ̀mílọ́lá tí í ṣe alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn kà jáde níbi ìpàdé wọn, èyí tó mú kí wọ́n jáwé kúrò lórí oyè náà fún ọba náà kí wọ́n tó dín sáà ìyọnípò rẹ̀ kù sí oṣù méjì báyìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.